jẹ́ ká tún máa kíra fún délé àkókò yìí ní gbogbo ibi tẹ́ bá ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa rí mi wò kétékété lórí ẹ̀rọ dàsímí létí kò lẹ́yìn tàbí lórí ẹ̀rọ móhùnmáwòrán yín. Orúkọ mi ò yí padà o, èmi náà ni Délé Akínyẹ̀dé Adébísí. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò tá a pè ní Ọ̀làjú àtàṣà ní ìkànnì Gbádùn Ẹ̀mí ẹ̀. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò tá a pè ní Ọ̀làjú àtàṣà. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé lórí ètò yìí láti máa ń sọ oríṣiríṣi àwọn ewu àti àwọn àbújẹ́ǹjẹkù tí ọ̀làjú tí ó kó bá àṣà ilẹ̀ Yorùbá àti ìṣe wa. Ní abala tá a wà yìí ni a ti máa ń sọ̀rọ̀ nípa àtúnṣe àwọn àṣìsọ ọ̀rọ̀ tàbí àwọn àṣepá òwe ilẹ̀ Yorùbá. Kí la fẹ́ mú gbéyàwó lẹ́yìn náà? Ẹ̀jẹ̀ ayé lè wo wọ́n ní palúdà làárọ̀ kọ́, palúdà làáràdá, palúdà làárọ̀ bẹ nínú Olúmọkin. Ṣé wọ́n gbà á? Wọ́n mọ̀ sí wọ́n gbà á. Bẹ́ẹ̀ ni wọ́n gbà á torí pé kí ni wọ́n ní palúdà làárọ̀ kọ́. Ṣẹ́ni pé nǹkan méjì tí ò jọra wọn ni palúdà ká yí ìlú padà ká pa ìlú dà. Palúdà làárọ̀ kọ́. Àwọn wo ni mọ̀ ọ́rọ̀ kọ́? Àwọn alágbẹ̀dẹ ni mọ̀ ọ́rọ̀ kọ́. Ṣé wá rí pé ẹ̀rọ gbé palúdà tó máa ní palúdà àwọn wo náà ń bá wí bá wọn? Àwọn onílù, àwọn ìdílé àyàn, àwọn àyàn náà máa ń sọ fún pé palúdà. Ṣé wá rí pé nǹkan méjì tí ò jọra wọn ni ìdílé onílù àti ìdílé alágbẹ̀dẹ. Àwọn àyàn àti àwọn àgbẹ̀dẹ ṣe rí pé kò papọ̀ mọ́ra wọn. Kódà òwe yìí ó jẹ́ rántí òwe Yorùbá kan. A ní gbẹ̀dẹ bá ń lurin lójú kan tí ò dákẹ́ tí ò dábọ̀ tó ṣàṣeyà pé ojú kan níṣà ń lù gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. A jẹ́ pé alágbẹ̀dẹ fẹ́ mú nǹkan kan jáde ńbẹ̀ ni. Kí wọ́n ló yẹ ká máa sọ nítorí yẹ ká máa sọ ní tààrà òun rèé o. Nítorí ká máa sọ ni pé panudà làárọ̀ kọ́, panudà làárọ̀ àdá, panudà làárọ̀ bẹ nílé Olúmọkin. Panudà èyí ni pé pa ẹnu dà là ń rọ ọkọ́. Ẹ rí i pé ẹnu ọkọ́ ó yàtọ̀ sí ẹnu àdá, ó yàtọ̀ sí ẹnu ọ̀bẹ. Èyí ni pé tí alágbẹ̀dẹ bá ń lórí lójú kan gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n, ó fẹ́ kí irin ó fẹ́ fi rọ nǹkan míì, ó fẹ́ kí irin ó fẹ́ kó mú bóyá ìbú rẹ̀ àbí òrò rẹ̀ kó yí padà. Ẹ rí i pé ẹnu ọkọ́ ó yàtọ̀ sí ẹnu àdá, ó yàtọ̀ sí ẹnu ọ̀bẹ. Bẹ́ẹ̀ náà ni ibi ìgbámú wọn, ibi èèkù wọn. Ọ̀bẹ ó ní èèkù, àdá ó ní èèkù, ọkọ́ nìkan ni ò ní èèkù. Ṣùgbọ́n ọkọ́ náà níbi ìgbámú, oríṣi ọkọ́ méjì ló wà. Ọkọ́ onírin wà pé irin náà fi rọ́ látòkè délẹ̀. Ọkọ́ ẹlẹ́ẹ̀kejì wọn á máa gbẹ́ igi sí i. Ọkọ́ méjì ló wà. Àti ọkọ́ onígi àti ọkọ́ onírin. Òun níbi ìgbámú eléyìí tó ṣe sọ̀rọ̀ ibẹ̀ lè yóò ti gbá ọkọ́ mú, èèfù láti gbá ọ̀bẹ àti àdá mú. Èyí ni pé kì í ṣe palúdà. Ní tí wọ́n bá máa sọ ni pé pa ẹnu dà. Tí wọ́n bá sọ pé pa ẹnu dà, wọ́n lè sọ pé panudà. Ká má pa ìró jẹ níbẹ̀ dípò ká sọ pé palúdà pa ìlú dà. Nítorí ká sọ ni pé pa ẹnu dà, panudà làárọ̀ kọ́, panudà làárọ̀ àdá, panudà làárọ̀ bẹ nílé Olúmọkin. Bó ti yẹ rí gangan nu o. Èmi ò ní kú, ẹ̀yin ò ní kú, á tún fà ẹ̀kú dẹ́gbẹ̀rà lágbára Olódùmarè. Lẹ́ẹ̀kan sí Délé Akínyẹ̀dé Adébísí lórúkọ mi. Èmi lọmọ olùkọ́ tó máa rókè mú fún ọmọ ọrọ̀bà fún yàn Baríọlá ará àdé àgbọn. Títí ìgbà míì táwọn pàdé tèrè tayọ̀ lórí àkọ́tún ètò tá a pè ní Ọ̀làjú àtàṣà ń kọ́. Ẹ jẹ́ mọ káwọn ọmọ wa ní èdè Yorùbá. Ẹ jẹ́ mọ fi àṣà ilẹ̀ wa kọ́ wọn. Gbogbo nǹkan tó jọ mọ́ àṣà àtìṣe ilẹ̀ Yorùbá ẹ mọ̀ tí ó parun. Ẹ jẹ́ mọ fi kọ́ àwọn ọmọ wa. Ẹ jẹ́ wa gangan ká mọ̀ ṣe ìgbélárugẹ rẹ̀. Títí ìgbà míì táwọn pàdé tèrè tayọ̀ ń kọ́. Ẹ ṣeun gbáà. Orúkọ mi ni Ìyáàfin Ọmọdásínúọlá tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Asalam. Ẹ máa gbádùn ìkànnì Gbádùn Ẹ̀mí ẹ̀tàn pẹ̀lú Délé Akínyẹ̀dé Adébísí. Èmi ń gbádùn ẹ̀, ẹ̀yin ńkọ́?